A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa ní àti rí oṣù tuntun yìí àti gbogbo ọkàn tí ó wá láti wá gbọ́ ètò yìí. Mo fẹ́ kí wa káàbọ̀ sí inú oṣù tó parí ọdún 2025. Mo gba Ọlọ́run gbọ́ pé yóò fún èmi àti yín láǹfààní láti lè la ọdún yìí já. Ní ọjọ́ kẹta nínú oṣù kínní ọdún 2026 ní inú ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà ní ìlú Ìbàdàn ní a ó máa pín Bíbélì èdè òyìnbó àti èdè Yorùbá fún gbogbo ọkàn tó bá ti fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ wa ṣáájú ọjọ́ náà wípé àwọn fẹ́ Bíbélì. A fẹ́ ṣe tó 200 ènìyàn 200 èèyàn tá ó fi Bíbélì tuntun kan bóyá lédè Yorùbá tàbí ní èdè ìbò èyí tán bá ti fẹ́ lé lọ́wọ́. Mo fẹ́ kí ẹ fi ọjọ́ náà sọ́kàn lẹ́ẹ̀kan sí ní ọjọ́ kẹta nínú oṣù kínní ọdún 2026. A tún fún yín ní ìwé ìléwọ́ kan tí ó máa fi hàn yín iye orí Bíbélì tẹ́ gbọ́dọ̀ kà lóòjọ́ kẹ́yìn náà lè di ẹni tí yóò ka Bíbélì tán nígbà tí ọdún 2026 yóò bá fi parí. Ní àkókò yìí mo fẹ́ júwe Victory Independent Baptist Church fún yín. Victory Independent Baptist Church ó wà ní àdúgbò ìlú Péjú ní Bódìjà. Tí ẹ bá gba MRS ní ojú ọjà Bódìjà wọlé, ẹ ó kàn sọ fún ọlọ́kadà ni pé ẹ ń lọ sí Balógun Bakery tàbí church òyìnbó nítòsí Balógun Bakery. Tẹ́ bá gba ìyànà Bódìjà Express wọlé, ẹ kàn sọ fún ọlọ́kadà náà ni pé ẹ ń lọ sí Victory Independent Baptist Church nítòsí Balógun Bakery. Tó bá jẹ́ pé Adúlójú Junction lẹ́gbàá wọlé, ẹ kàn nílò láti rìn wọlé ni títí tí ẹ ó fi kan ọ̀nà kan tó yà sọ́tún àtòsì. Ẹ ó yà sí ti apá àlàáfíà yín yẹn, ìyẹn apá òsì. Ẹ ó sì béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé ẹ ń lọ sí Victory Independent Baptist Church. Ó jẹ́ ayọ̀ mi láti kí yín káàbọ̀ fúnra mi ní ọjọ́ náà. Ó sì jẹ́ ayọ̀ mi pẹ̀lú láti lè fi Bíbélì kan lé yín lọ́wọ́ nípa oore ọ̀fẹ́ Kristi ní ọjọ́ náà. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pè tàbí kẹ́ ẹ fìwé ránṣẹ́ wípé orúkọ mi ni báyìí báyìí báyìí, mo fẹ́ Bíbélì Yorùbá kan, mo fẹ́ Bíbélì èdè òyìnbó kan. Ìjọ tí a ó ṣe ètò náà òun náà ni ọjọ́ kẹta nínú oṣù kìíní. Ìwé Sámúẹ́lì kejì orí 15 ẹsẹ̀ kìíní títí dé 6. Ìwé Sámúẹ́lì kejì orí 15 ẹsẹ̀ kìíní títí dé 6. Bẹ́ẹ̀ ni ó sì ṣe lẹ́yìn èyí, Absalomu pèsè kẹ̀kẹ́ àti ẹṣin fún ara rẹ̀ àti 50 ọkùnrin tí yóò máa sáré níwájú rẹ̀. Absalomu sì dìde ní kùtùkùtù, ó sì dúró ní apá kan ọ̀nà ẹnu ibodè. Ó sì ṣe bí ẹnìkan bá ní ẹjọ́ tí ó ń fẹ́ mú tọ ọba wá fún ìdájọ́. A sì pè é sọ́dọ̀ rẹ̀, a sì bí i pé ará ìlú wo ni ìwọ? Òun a sì dáhùn pé ìránṣẹ́ rẹ̀ ti inú ọ̀kan nínú ẹ̀yà Israẹli wá. Absalomu a sì wí fún un pé wò ó, ọ̀rọ̀ rẹ̀ sáà dára, ó sì tọ́, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ọba fi àṣẹ fún láti lè yẹ ọ̀rọ̀ rẹ̀ wò. Ẹ wá wo ẹsẹ̀ 4. Absalomu a sì wí pé àbá jẹ́ fi mí ṣe onídàájọ́ ní ilẹ̀ yìí, kí olúkúlùkù ẹni tí ó ní ẹjọ́ tàbí ọ̀ràn kan bá lè máa tọ̀ mí wá, èmi ìbá sì ṣe ìdájọ́ òtítọ́. Olúwa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa ní àkókò yìí. Ẹ ṣé torí pé ẹ̀yin Ọlọ́run ẹ ti wà pẹ̀lú wa látìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀. Ẹ ṣé torí pé ó tún wà pẹ̀lú wa ní ọjọ́ òní. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yìí kí ó lè ran àwọn ènìyàn lọ́wọ́. Mo gbàdúrà pé kí ayé àwọn ènìyàn lè gba àtúnṣe tó nílò, kí àwọn ènìyàn kan lè mú ìpinnu tó ní ìtumọ̀ ṣe. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ìwàásù mi ní àkókò yìí ni gbígba kọ̀rọ̀, shortcuts, taking shortcuts, gbígba kọ̀rọ̀ tàbí ọ̀nà ẹ̀bùrú. Ìtàn tí a kà yìí
òun ni ìtàn Absalomu ọmọ ọba Dáfídì. Ṣẹ̀rí Absalomu yìí ó ní àǹfààní ńlá láti lè dá ọba lẹ́yìn ìgbà tí Dáfídì bá kú, ṣùgbọ́n ó ń kánjú, ó kánjú púpọ̀ débi pé ó lọ wá àwọn ọmọkùnrin bí 50, òun náà ó pèsè ẹṣin fúnra rẹ̀, ó wá lọ dúró lójú ọ̀nà, ó wá bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ fáwọn ènìyàn. Kí n má parọ́ fún yín, tó wá jẹ́ pé ní ìwò ni Absalomu lójú ó yááyì, ó rẹwà lọ́mọkùnrin, ó dùn wò lójú púpọ̀, ẹni téèyàn lè fi ṣe ọba ni, téèyàn sì máa fi yangàn pé ẹ̀yin ẹ̀wọ̀ ọba wa bí. Ǹjẹ́ mọ̀ pé kì í ṣe Absalomu nìkan, ṣùgbọ́n kì í kàn ṣe pé Absalomu jẹ́ ọmọ tí ó dùn wò, ṣùgbọ́n ọmọ ọba ni. Ǹjẹ́ mọ̀ pé kì í kàn ṣe pé ó jẹ́ ọmọ ọba nìkan, ṣùgbọ́n ó dàgbà tó ẹni tó lè di ọba. Bóyá èmi àti pé ọba kì í jẹ tọ́kọ̀ ò bá kúrò lórí ìtẹ́. Ní àkókò tá ń sọ yìí, Dáfídì sì ń ṣọba lọ. Gbogbo ohun tó wà lọ́kàn Absalomu ni bí ó ṣe gba gbogbo àwọn tí Dáfídì ń ṣe ìjọba lé lórí, tóun náà wá fi di alákòóso. Kódà ó múra sí débi pé ó ṣiṣẹ́ pé kí Dáfídì kó kú kóun wá lè gba ìjọba. Ẹni ṣe bọ́mọ bíbí inú rẹ̀ ní bẹ́ẹ̀ ni o. Òun ló tún dàgbà jù ní àwọn ọmọ Dáfídì ta tún mọ̀. Ṣùgbọ́n kí ló ṣe o? Ó fẹ́ gba kọ̀rọ̀ dọba. Ǹjẹ́rú èèyàn kan bẹ́ẹ̀ kọ́ níwọ náà bí? Ṣé kí n sọ fún ọ tó bá gbọ́ nǹkan kan lónìí nínú wàásù yìí, má gba kọ̀rọ̀ o. Láti débi gíga, má gba kọ̀rọ̀ o. Láti ṣàṣeyọrí, má gba kọ̀rọ̀ o. Láti di ẹni ìbùkún, má gba kọ̀rọ̀ o. Láti lọ́lá àti láti lọ́rọ̀, má gba kọ̀rọ̀ o. Lóòótọ́ wọ́n sọ pé ìsàlẹ̀ ọrọ̀ lẹ́gbin, má pànìyàn o. Má tàjẹ̀ sílẹ̀ dẹni ńlá o. Má ṣe ibi kó o lè gòkè o. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, kọ̀rọ̀ ló ń gbà. Gbólóhùn mẹ́ta péré ni mo kọ́ fẹ́ sọ fún wa kí n tó wá bọ́ sínú wàásù yìí. Gbólóhùn kìíní ni pé Ọlọ́run ní ètò fún ọ. Jẹ́ kí n sọ wọn pé èrò tọ́lọ́run sì ní sọ èrò àlàáfíà ni, kì í ṣe tí ibi, láti lè fún ọ ní ìgbẹ̀yìn àti ìrètí. Jẹ́ kí n sọ wọn pé bó o ṣe wà onírètí. Olórin yẹn ní ọjọ́ ọ̀la yóò dára, kì yóò sí nǹkan. Onírètí, Ọlọ́run ní ètò fún ọ. Nǹkan kejì ni pé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run tó fẹ́ ká ṣe ohun gbogbo ní ìlànà tó yẹ ká gbégbà. Tí ó bá jẹ́ pé láti di oníṣègùn òyìnbó, ó kọ́kọ́ lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó lọ ti ẹlẹ́kejì, ilé ẹ̀kọ́ gíga secondary, ó wá lọ sílé ẹ̀kọ́ tó fi di oníṣègùn òyìnbó. Nígbà bá di oníṣègùn òyìnbó ọ̀hún tán, ó tún ní àwọn ẹ̀kọ́ míì tó tún máa kọ́. Ìjọ tá a bá ga, Yorùbá wípé kọ́là kọ̀run. Gbójú ìbànújẹ́ pé láyé òde òní, oríṣiríṣi ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu àwọn ọ̀dọ́ wa. Àwọn gbólóhùn bíi kí n ṣáàtì lówó, kò kàn mí, ọ̀nà tí mo bá gbé gbà. Ọ̀dọ́ kan tilẹ̀ wí tí mo gbọ́, kò ṣojú mi o, wọ́n ló wí pé tóun bá ṣoògùn owó òun ó kú, tóun ò bá ṣoògùn owó òun ó kú náà ni. Kóun lè ṣoògùn owó, kóun lè lówó ọjọ́ kan gan, ṣé kò wá pé òun bí kóun wà nínú òṣì lọ.
òkèlè gbígbẹ tó ń tàlàáfíà mọ̀ pé ọ o. Má gbà kọ̀rọ̀ o, má kánjú dẹni ńlá o, kó o má bàa kánjú farapa, kó o má bàa kánjú kú. Ó wá sí mi lọ́kàn pé kí n kìlọ̀ fún yín wípé kọ̀rọ̀ àwọn ibi tó máa ń já sí lọ́pọ̀lọpọ̀ gbà ó máa léwu, pàápàá fún ọmọ Ọlọ́run. Ó máa ṣe kí ni o? Ó máa léwu. Mo ti sọ pé lóhùn kìíní pé Ọlọ́run ní ètò fún ọ. Ọlọ́run fẹ́ ká tẹ̀lé ìlànà. Nǹkan kẹta tí mo fẹ́ kó o mọ̀ ni pé kò sóhun ńlá tọ́lọ́run ò lè sọ ọ́ dà. Kò sóhun ńlá tọ́lọ́run ò lè sọ ọ́ dà. Kò sí ibi gíga tọ́lọ́run ò lè gbé ọ dé. Kò sí ibi àṣeyọrí tọ́lọ́run ò lè gbé ọ dé. Kò sí bí àṣeyege tọ́lọ́run ò lè gbé ọ dé. Má gbà kọ̀rọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló kọ́ṣẹ́, ọdún méjì náà ní kó fi kọ́ṣẹ́, yóò kàn sọ́ra ìdọ̀dọ̀ ọ̀gá ọ̀sán gan ni, ó sì lówó díẹ̀ lọ́wọ́, ẹ̀yìn kan rí tí ó lọ rí kún ilé ìtajà kan tí ò ní gbà yọ̀ǹda, tí ò ní ṣe ètò yọ̀ǹda. Níbi ìyọ̀ǹda kí náà máa ṣe fún yàn? Ìbá máa gbàdúrà fún yàn ni, ó tún dúró gbàdúrà. Ó ṣàfẹ́ràn kọ̀rọ̀. Mo máa ń ṣe jọ̀gá mi lọ, eléyìí ló ní kó má dúró gbà yọ̀ǹda. Ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn la fẹ́ débi gíga, ṣùgbọ́n gbogbo ọkàn wa ni pé tí n bá ti fa ọkùnrin bọ́ èmi náà tó gun bẹ̀. Sórí tó bá fàyàn bọ́lẹ̀ kó lè gòkè, ìjọ kan wọn ó fà wọn náà bọ́lẹ̀ káwọn náà lè ṣe kí ni o, kẹ́lòmíì náà lè gòkè. Torí Bíbélì wípé ká má ṣe tara wa jẹ, ènìyàn kò lè gan Ọlọ́run, ohunkóhun tẹ́nìyàn bá gbìn òun ni yóò ká. Bí Absalomu ṣe yẹ lẹ́ni tó lè dọba sí, bí Absalomu ṣe dùn ún wò tó, bí Absalomu ṣe jẹ́ ọlọ́gbọ́n àti ẹni táwọn èèyàn ń wárí fún tó, ó kánjú lábẹ́ ìgbóná. Kí n má parọ́ fún yín, ó sì yọ̀ọ́lẹ̀ fún un. Ẹ kí n sọ àwọn ẹlòmíràn tó tún gba kọ̀rọ̀ nínú Bíbélì fún wa. Wọ́n ń pe arákùnrin Absalomu kan ní Adonija. Òun náà bó ṣe lọ rí pé àwọn Joabu nù, nígbà orí kóhun ti láwọn kan lẹ́gbẹ̀ẹ́, bó ṣe ní òun náà ọba nù. Ọba Dáfídì ò mọ̀ sí. Ẹ wò ó, ọ̀sán kan òru kan là jábọ́ ní ipò náà tó fira rẹ̀ sí. Jẹ́ kí n kìlọ̀ fún ọ̀rẹ́ mi, kí n tún kìlọ̀ fún ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan sí. Má gbà kọ̀rọ̀. Tọ́ bó ṣe yẹ kó tọ́, kò síbi tó lè dé. Ta ló tún gbà kọ̀rọ̀? Ísírẹ́lì nínú Sámúẹ́lì kejì orí 6. Wọ́n gbà kọ̀rọ̀. Ìjà mọ́ kọ̀rọ̀ tí wọ́n gbà. Ọlọ́run ti ní ìlànà tó gbé kalẹ̀ pé wò ó, tí ẹ bá fẹ́ gbé àpótí ẹ̀rí Ọlọ́run alààyè, ẹ gbọ́dọ̀ gbé séjìká àwọn ọmọ Léfì tí wọ́n ti yára wọn sí mímọ́, tí wọ́n ti yára wọn sọ́tọ̀ ni. Náà ní ṣe bá láwọn ẹṣin tó ṣe dáadáa, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tó tẹ́yìn wọn gbagbá, ẹjá gbé lérí kẹ́tẹ́kẹ́tẹ́ jàre, wọ́n gbé sórí kẹ́tẹ́kẹ́tẹ́. Ṣé rí ìgbà kan gba kọ̀rọ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe fẹsẹ̀ kọnu lọ́nà, Úsà bá náwó sí pé kákò tí ẹ̀rí mọ́ ṣubú. Ẹ̀yin ará, ibẹ̀ ni Úsà gbà kú. Ṣé kí n ràn yín lọ́wọ́? Ohun tó fà á t'Adonija àti Absalomu fi di ẹni tá a jákulẹ̀, òun ni pé wọ́n gbà kọ̀rọ̀. Ohun tó fà á tí Úsà fi di ẹni tá a pàdánù,
lójijì ó ní pé ó ṣe kí ni ó gbà kọ̀rọ̀. Táwọn wo ni kò gbà kọ̀rọ̀ tá a mọ̀ nínú Bíbélì? Ẹni àkọ́kọ́ òun ni ọba Dáfídì. Sọ́ọ̀lù fẹ́ pa á, ṣùgbọ́n a ti fi àmì ìròyìn Dáfídì pé yóò ṣe kí ni, yóò dọba. Bó ṣe fẹ́ pa tó ṣórí pa, Ọlọ́run ò jẹ́, torí pé kò sí tọ́lọ́run sọ tí ò ti ṣẹ. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Dáfídì ní àǹfààní láti pa Sọ́ọ̀lù ọba. Ǹjẹ́ ẹ mọ̀ pé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni Dáfídì ní àwọn èèyàn tí wọ́n gbà níyànjú pé ó yá pa á. Ó rí èèyàn gbà níyànjú pé kó ṣe tí ọ̀dá, ó ní èmi kọ́, èmi ní fọwọ́ kẹ́ni àmì òróró Ọlọ́run. Òun gẹ́ ní àmì òróró ni o, ṣùgbọ́n kò fọwọ́ kẹ́ni àmì òróró Ọlọ́run. Òun gẹ́ ní àǹfààní, ṣùgbọ́n kò ṣe kí ni o, kò gbà kọ̀rọ̀. Bẹ́ẹ̀ni wípé nígbà tó tún gé etí aṣọ ọba Sọ́ọ̀lù pé kóun lè fún lẹ́rìí, ọkàn rẹ̀ tó dá lẹ́bi. Ẹ wò mí, ká ló pa Sọ́ọ̀lù dọ́ba ni, kọ̀rọ̀ ló gbà. Ǹjọ́ pa? Ǹjọ́ padà dọ́ba? Bẹ́ẹ̀ ni, ẹ̀mẹ́tọ̀ọ̀tọ̀ la fi àmì ròyìn. Ìgbà àkọ́kọ́ nínú ilé bàbá rẹ̀, nígbà tí bàbá rẹ̀ ò fọkàn sí. Ìgbà kejì ní Hébroni fún ọdún 7. Ìgbà kẹta la fàmì ròyìn lé gbogbo Ísírẹ́lì lé lórí. Bẹ́ẹ̀ mọ̀ pé kò ṣe kí ni o, kò gbà kọ̀rọ̀. Ǹjẹ́ àwọn ọ̀pọ̀ náà kan wà tó yá sí ilẹ̀ ìlérí táwọn ọmọ Ísírẹ́lì lè gbà? Gbọ́n wọn ò ṣe kí ni o, wọn ò gbà kọ̀rọ̀. Ẹ kí n kọ́kọ́ sọ fún yín pé nítorí pé wọn ò gbà kọ̀rọ̀, wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìyanu. Ká ní wọ́n gbà kọ̀rọ̀ ni, wọn ò lè rí òkun pupa kó pín sí méjì láìláì. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbà, wọ́n rí òkun pupa. Jẹ́mọ́ ìyanu mi ìtàn tún rí, wọ́n rí tí Ọlọ́run rọ mánà látọ̀run wá. Jẹ́mọ́ ìyanu mi ìtàn tún rí, wọ́n rí bí Ọlọ́run ṣe ń tẹ̀lé wọn lọ́sàn àti ọ̀wọ́n iná lóru, ọ̀wọ́n òfurufú lọ́sàn, ọ̀wọ́n iná lóru. Ǹjẹ́ nǹkan Ọlọ́run fi bò wọ́n fógójì ọdún. Wọ́n rí jọ́ tọ́lọ́run rọ òjò ẹran látọ̀run wá fún gbogbo ènìyàn. Wọ́n rí jọ́ tọ́lọ́run mú omi jáde láti inú àpáta. Wọ́n rí jọ́ tọ́lọ́run pààrọ̀ omi tó korò sí adùn. Kí ni wọn ò rí tán? Wọ́n rí bí bàtà wọn ò ṣe jẹ fógójì ọdún. Wọ́n rí bí aṣọ wọn ò ṣe gbó fógójì ọdún. Ṣé rí ká ní wọ́n gbà kọ̀rọ̀ ni, wọn ò ní rí ìyanu yẹn. Mo tún sọ fún ọ lónìí, wọ́n gbà kọ̀rọ̀. Gbọ́ mi dáadáa, Ọlọ́run ní ètò fàyè rẹ̀. Ọlọ́run fẹ́ kó tẹ̀lé ìlànà. Kò sí ohun rere tọ́lọ́run kò fẹ́ fàyè rẹ̀ ṣe. Kò sí ibi gíga tó ò lè dé. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé má gbà kọ̀rọ̀. Ṣó rẹni tó gbà kọ̀rọ̀ bí Absalomu, bí Adonija, bí Ísírẹ́lì, ohun tí wọ́n rí bẹ̀, òun ni pé wọ́n gba èrè ìtìjú bọ̀. Disgrace, èrè ìtìjú gidi. Ṣẹ̀túmọ̀ tí wọ́n rí bẹ̀, òun ni pé wọ́n wá jẹ́ orísun àìsí ìṣọ̀kan. Wàhálà làwọn tó máa gba kọ̀rọ̀ máa dálẹ̀. Ìwọ tó fẹ́ ṣògùn owó, nígbà tó ògùn owó bá sunko, ṣé o máa dúró wàhálà tó kó yàwó àtọmọ àti ìdílé rẹ sí? Ìwọ ọmọ tán bí nílé ìgbàgbọ́,
tó ń bá wọn tagbó, tó ń bá wọn tọ́tí. Àní kí ṣáà ti níṣẹ́ kan kí n fi ló lọ. Ìjọ tí wọ́n bá kó ọ mọ́ wàhálà abẹ́, kò ní sọ́nà àbáyọ. Ṣé rí ẹni tó bá gba kọ̀rọ̀ wọn á máa tètè jábọ́. Má gba kọ̀rọ̀, ìmọ̀ já ní bọ́. Èrè ìtìjú wà ń bẹ̀, kò ní sí ìṣọ̀kan ń bẹ̀. Mo ń sọ fún ọ pé kọ̀rọ̀ gbígbà máa já ní bọ́. Nǹkan tó kẹ́yìn tí kọ̀rọ̀ gbígbà máa ń fà ò ní ìparun. Mo ń bá ọ sọ̀rọ̀, ìwọ tó fẹ́ lọ ṣe panṣágà kan lè gbà ọ síṣẹ́. Kí ni ìdánilójú pé ìfẹ́ Ọlọ́run níṣẹ́ yẹn fún ọ? Ṣé n tó ń sọ ni pé Ọlọ́run kò lè fún ọ níṣẹ́ tó bá ti ṣe panṣágà? Torí kí wọ́n bá lè gbé ọ sókè níbi iṣẹ́, ò ń bá ọ̀gá rẹ ṣe àṣemáṣe. Ọ̀gá yìí ó kú mẹ́jọ kan o, tí iṣẹ́ yìí ò bá sì yí ọ tẹ́lẹ̀, ọ̀nà ó dàrú o. Mo ń bá ọ sọ̀rọ̀ sẹ́ pé Olúwa wípé kó o má gba kọ̀rọ̀. Gbọ́ mi dáadáa, rìn bó ṣe yẹ kó o rìn, kó o sì jẹ́ kó Ọlọ́run fi tó fẹ́ fayé rẹ ṣe fúnra rẹ̀ kó fi ṣe. Ohun tó Ọlọ́run ó mú jáde látayé rẹ̀ ohun ògo ni. Ṣùgbọ́n kọ̀rọ̀, wọ́n jẹ́ ń parọ́ fún ọ, ìtìjú ló wà ń di ẹ̀, ìṣubú ló wà ń di ẹ̀, ikú ló wà ń di ẹ̀. Má gba kọ̀rọ̀. Mo fẹ́ gbà ọ́ nímọ̀ràn, mo sì fẹ́ gbàdúrà pẹ̀lú rẹ lórí àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé. Pè mí lórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Gbogbo àwọn nọ́mbà yìí náà ti fi sójú móhùnmáwòrán yín. Ẹ pè mí bá torí Bíbélì àtorí pé ẹ fẹ́ gbámọ̀ràn lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.